ìkúnlẹ̀ abiyamọ o. Kódà bí èèyàn bá jẹ́ ọ̀dájú abiyamọ gan-an tó bá ń wo fídíò yìí ó gbọ́dọ̀ máa sunkún. Ẹ wo àwọn ènìyàn bí wọ́n ṣe ń gbé òkú ọmọ wọn dání bí wọ́n ti ń tẹ̀ sọ́wọ́ bíi láńbébé. Ó mà ṣe o. Ọkàn mi bàjẹ́ ó sì gbọgbẹ́ bẹ́ẹ̀ lomijé ń gbọn ojú mi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Kéèyàn sì fi ohun tí ò tó nǹkan kó fi ba ọjọ́ ọ̀la ara rẹ̀ jẹ́. Ẹgbà onígbàrí ọwọ́ tèmi dànù kò dín ní ọmọ 20 ó dín 5 tó jẹ́ pé Ọlọ́run nífọ̀ọ́ náà fọṣu nílùú Ìbàdàn níbi tí Queen Naomi ex-wife Ọọ̀ni of Ifẹ̀ tó ti ń gbìyànjú láti dun àwọn ọmọ kéékèèké nínú fún ti ọdún Kérésìmesì àti ọdún tuntun eléyìí tó ń bọ̀ lọ́nà. Níbẹ̀ ni wọ́n ti wá lọ kéde lórí àgídìgbò wípé àwọn ọmọ tí wọ́n tó 5,000 làwọn ń retí táwọn sì fún lẹ́bùn 5,000 naira àtàwọn nǹkan míì. Èyí ló mà fà á táwọn èèyàn fi wá rọ́ lọ bìbà tó fi di pé wọ́n wá ń ṣe ẹ̀mí ọmọ wọn légbodò. Ó dáa Yorùbá ní àṣìṣe ò kọ́gbọ́n. Mo fẹ́ jẹ́ ká fi ojú ṣùnùkùn ká fi wo ọ̀rọ̀ ṣùnùkùn tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn yìí bó tiẹ̀ jẹ́ sí pé ìṣẹ̀lẹ̀ láabi ni àmọ́ Ọlọ́run ọba mi òkè kó bá mi rọ̀ gbogbo àwọn òbí tí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún tó ṣẹ̀ sọ́dọ̀ wọn. Ta ló lẹ̀bi? Ta la fẹ́ dá lẹ́bi? Ṣé Alhaji Oriyomi Hamzat tó kéde lórí rédíò àgídìgbò wípé wọ́n ó ṣe àwọn ọmọ tó tó 5,000 ẹgbẹ̀rún 5 láàánú pẹ̀lú owó tó tó ẹgbẹ̀rún 5 tẹ́nìkan kan sì mú lọlé ni ká dá lẹ́bi ni? Àbí ẹni tó gbé ètò kalẹ̀ Queen Naomi tó kó owó sílẹ̀ owó rọ̀gùnrọ̀gùn àtoríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ti ṣe lórí wípé kó lè dun àwọn ọmọ kéékèèké nínú nílùú Ìbàdàn kí wọ́n lè ṣe ọdún tuntun? Ṣóhun la bá wí ni? Ṣóhun la dá lẹ́bi ni? Àbí àwọn òbí tí wọ́n kó àwọn ọmọ wá tí wọ́n wá ná ní àwọn ọmọ tí wọ́n ò mójútó wọn tí wọ́n wá fi ojú kòkòrò àìbìkítà àtàìná ní ọmọ tí wọ́n fi ṣe ẹ̀mí ọmọ ara wọn lófò tí wọ́n ṣẹ̀mí ọmọ ọlọ́mọ légbodò? Àbí ìjọba gan-an ní ká bá wí tí ò ṣe ń tó tọ́ nílùú tó jẹ́ kébi pọ̀ nílùú kíyàn mú nílùú poverty tó pọ̀ láàrin ìlú? Ṣóhun ló mú àwọn òbí yìí tí wọ́n fi wu irú ìwà tí wọ́n wù yìí ni? Àbí ta ni gan-an? Tá a bá ní fẹ̀kọ́ tánná fúnra wa jẹ ṣé ẹ rí nílùú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí ọmọ aláṣọ ti ń wà kísà bẹ́ẹ̀ lọ́mọ ẹlẹ́ran gan-an ló ti ń jẹ egun. Kódà wọn ò fẹ́ rí egun gan jẹ mọ́ dípòdípò wọn ò máa jẹran. Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ wípé àwọn òbí mi gan wọ́n kó bí ọmọ tó tó 9 lọ síbi tí ìṣẹ̀lẹ̀ láabi ti ṣẹlẹ̀? Báwo ni ẹnìkan ṣoṣo ni ó ti mójútó ọmọ 9 níbi tí ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà? Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ìṣẹ̀lẹ̀ gan wọ́n ì tí ìbẹ̀rẹ̀ ní tí wọ́n fẹ́ ṣe gan gẹ́gẹ́ bí n ta gbọ́ ni wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní àárọ̀ kùtùkùtù lọ́wọ́ aago 7. Aago tí wọ́n sì fẹ́ bẹ̀rẹ̀ ní tí wọ́n fẹ́ ṣe gan bí aago 9 ni. Àwọn ọlọ́pàá ò tí ì dé. Àwọn tí wọ́n fẹ́ ṣètò gan wọn ì dé tí wọ́n fi ń tira wọn lọ́pọ̀pọ̀n tí wọ́n fi gba ẹ̀mí lẹ́nu àwọn ọmọ ọlọ́mọ nífọ̀ọ́ náà fọṣù. Ẹ wo bí wọ́n ti já Alhaji Oriyomi Hamzat bí wọ́n ṣe fẹ́ já sí hóhò lórí wípé òun náà ń du ẹ̀mí àwọn ọmọ yìí kó má bàa bọ́. Ẹ wo nǹkan àwọn òbí yìí gan ló dàbí wípé wọ́n forí ara wọn fọ́lé àgbọn. Àwọn ni wọ́n fi gọ̀gọ̀ tí wọ́n fi fa jọ̀gọ̀dì léra wọn lórí. Ẹ wo bí wọ́n ti ń fo fẹ́ǹsì wọlé bẹ́ẹ̀ ni wọ́n ń kó àwọn ọmọ wọn náà tí wọ́n ń kó wọn fo fẹ́ǹsì wọlé nítorí pé wọn ì tí ì ṣí géètì ibi tí wọ́n fẹ́ lò gan-an. Àbẹ́ ẹ̀ wá rí i pé ó ga gan àṣìṣe tí ń ṣe tí ń fi ṣẹ̀mí ọmọ mi légbodò. Olúwa ọba mi má jẹ́ iṣẹ́ o fún gbogbo àwọn òbí tí ìṣẹ̀lẹ̀ láabi náà kángun sọ́dọ̀ wọn. Ọlọ́run ọba mi òkè yóò bá ń rọ̀ wọn lójú o. Tẹ́lẹ̀ yìí náà bá ń jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń bọ́ sórí ìkànnì yìí ẹ máa bá mi click lórí subscribe button kẹ́ ẹ like kẹ́ ẹ share fún gbogbo àwọn tó kù. Ẹ ṣé o bẹ́ẹ̀ ti wà pẹ̀lú wa. Bọ̀ ẹ gbọ́dọ̀ àtẹ́rì sí wa ẹ dẹ̀ múra ìjà sí gbogbo àtàwọn àtọmọ wa kú tá a tún nìkan tá à ń wá káàkiri.
so ẹ ṣe lọ́mọ bẹ́ẹ̀ wá báyìí ó gẹ̀ẹ́sì ẹ̀rọ ọmọdé wà báyìí ọmọ kan ti kú báyìí. nǹkan ti kú wà ní stage báyìí. Fún gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ returning subscribers wa ẹ ṣé àdúpẹ́ dídùn là ń bálé olóyin adùn ní tìrèké yóò máa dùn fún yín ni o kò ní kan. Ẹ má gbàgbé láti drop comment tọ̀dọ̀ tiyín náà kí ni view yín lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn yìí. Ẹ máa fi comment yín ṣọwọ́ sí comment section fídíò yìí. Ẹ ṣé ó dìgbà. Ọwọ́ rẹ̀ Abudulramani Oriyomi dọ̀wọ́ rẹ̀ Abudulramani Oriyomi dọ̀wọ́ rẹ̀ Abudulramani Oriyomi dọ̀wọ́ rẹ̀ Abudulramani. Àríjà wọ́n ti fi mọ́ ẹwọ fẹ́ǹsì bẹ̀rẹ̀ ló ń gbà àríjà ẹwọ akú ẹgbẹ́ ọ̀bẹ màmá. Jésù ẹ̀jẹ̀ Jésù àríjà wọ́n ti fi mọ́ ẹwọ fẹ́ǹsì bẹ̀rẹ̀ ló ń gbà àríjà ẹwọ akú ẹgbẹ́ ọ̀bẹ màmá. Jésù ẹ̀jẹ̀ Jésù Ẹ jẹ́ n tún máa rán wa létí láti click lórí subscribe button kẹ́ like kẹ́ share. Hey!